ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹwàá gbẹnu sí máa thank you very much Owutu. orí àárínà àgbáyé ni Prophet Faleyimu Olagoroye ọmọ ọlọ́wọ̀ má dẹ̀ bàbá ẹ̀sùn pé gẹ́bí ṣe wà náà ká tún wọnú ètò sórí àwọn olólùfẹ́ wa ẹ bá súre fún wọn. Olúwa Ọlọ́run máa ń gbàdúrà fún ọmọ rẹ gbogbo àwọn ọmọ rẹ tó fẹ́ gbọ́dọ̀ wa bá gbàdúrà fún àmín bá pààyè wọn ṣe àmín àmín Jésù Kristi Olúwa wa. àmín lórúkọ Jésù. bàbá láìpẹ́ ní ìṣẹ̀lẹ̀ àjálù kan ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo akọ̀wé ìjọba wọn náà kọ́kọ́ níjàmbá mọ́tò wọn gbọ́n lọ hospital bàbá náà sàpadà jẹ́ ìpè Ọlọ́run ẹ̀dẹ̀ tí fi ìkìlọ̀ kan náà sí gómìnà ìpínlẹ̀ Ondo náà tẹ́lẹ̀ ìyẹn Lọ́kì orí mi sàn ayédatiwa pé wọ́n láti sọ́ra dáadáa. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé a ti sọ pé wíwọlé ẹ̀ pé àbámọ̀ ló máa jẹ́ fún APC nítorí pé àwọn àjẹyàn apàjẹ́ nínú wọn so àpẹẹrẹ náà rí wọ́n ṣìkù a ti sọ fún wọn pé àdánù ńlá wíwọlé ẹ̀ lẹ́lẹ́kejì pé àwọn APC ẹgbẹ́ wọn tó bá wọlé pé àwọn àjẹ́ a máa pàjẹ́ nínú wọn ṣe bẹ̀rẹ̀ ni. ṣé wọ́n ṣe àwọn àjẹ́ ni? ṣé wọ́n ṣe ni? a ti sọ fún nígbà yẹn pé àjẹ́ ló gbé wọlé káwọn àjẹ́ ló máa gbé wọlé. so ìta ń ṣe yìí sí ayé ó dàbí wípé wọ́n sàn padà àbí àwọn máa ní nǹkan tó máa gbà tó bá bàjẹ́ ṣòwò papọ̀ ó ní nǹkan tó máa gbà lọ́wọ́ ẹ̀ àjẹ́ ò ní ṣe é lórí kó má padà wá gbà nǹkan lọ́wọ́ ẹ̀. kí wá lọ́nà àbáyọ báyìí. kọ́ máa gbàdúrà ni ẹni tó bá ń gbàdúrà ni wọn tó bá nígbàgbọ́ ní Ọlọ́run kò ní bá wọn nípìnú ẹ̀ bó ṣe rí nìyẹn a ti sọ tẹ́lẹ̀ pé wíwọlé ẹ̀ kejì pé àdánù òun gan fúnra ẹ̀ tí ó bá ṣọ́ra báyìí rí pé ọ̀wọ́ máa gba post mọ́ lọ́wọ́ gómìnà máa padà sọ́wọ́ mi sọ dùgbò yóò du ọdún mẹ́rin tán. o ti sọ fún yín pé kò lè lọ ọdún mẹ́rin rẹ̀ kò lè ló pé. mo ti sọ fún yín kò sí nǹkan tó lè ṣe èmi sọ fún ẹ pé wọ́n ṣèyàn mọ́lẹ̀ tó bá sáré ńkọ́ sáré tó lọ́wọ́ ọjọ́ náà pé Faleyimu Olagoroye pé bàbá o ọmọ náà máa dẹ̀ ó yá. wọ́n lè pè wá torí ọwọ́ wọn ò mọ̀ àwọn kan wà wọ́n ń sá fún wa ni àwọn tó wọn ọba mọ wọn kì í dẹdọ wa àwọn tí mọ̀ pé kì í ṣe ẹdọ wòlíì táwọn gbọ́dọ̀ dé ní so bó ṣe rí nìyẹn àwọn tó wọn bá mọ̀ tó ń súnmọ́ Ọlọ́run tó jẹ́ pé ọwọ́ wọn mọ́ àwọn ló ń dẹdọ wa. bàbá kò sẹ́ni tí ò ní wòlíì tiẹ̀ o tó bá sáré tó ṣe gbogbo ẹ̀ sọ́dọ̀ àwọn wòlíì tiwọn náà. tọ́lọ́run bá ní kí n dá wọn lóhùn kì í ṣọ̀rọ̀ owó tó bẹ́ẹ̀ tí mọ̀ mi ti pẹ́ owó òun ní lọ́wọ́ èmi ti sọ fún pé ìgbà tó mo tọrọ lọ́wọ́ Ọlọ́run ìtẹ́lọ́rùn ni tí n bá ń fẹ́ owó màá ti sọ fún Ọlọ́run màá ti ní jabuta ìtẹ́lọ́rùn ni mo ń fẹ́ ìtẹ́lọ́rùn yẹn dẹ̀ eléyìí mo géènì ẹ̀ látara bàbá mi ni torí bàtà wà kékeré tí bàbá mi tá a bá lọ sí ilé iṣẹ́ ìfáàmù ẹ̀ báyìí tó bá ń wò lọ bàbá mi a máa sunkún a máa bèrè lọ́wọ́ àwọn kékeré ló ń sunkún sí ó lé iṣẹ́ tó ń ṣe sílẹ̀ gbogbo wọ̀nyí ó láwọn tí ò mọ̀ ló máa jèrè ẹ̀ ó ní kò sọ́mọ nǹkan tó ń bọ̀ ń bẹ̀. tó wá rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ló dẹ̀ dé ẹ̀yin olóbẹ̀ ní bàbá. kò sẹ́ni tó lọ níbo náà káwọn ti ní. ànító àtàníṣẹ́. bẹ́ẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ni bàbá náà wọ́n pín ogún àwọn bàbá wọn kì í pín àbúrò bàbá ló sọ pé wọ́n pín aṣọ bàbá wa àti kọ́ọ̀pù ẹ̀ kó má dègùn. oníkàkọ́ àti nítán kò sọ́mọ tó ń jàdó ogún lẹ́dọ̀ wa. sọ tó ń pa àbálẹ́kùn nìyẹn ìgbà tó ń wo a máa wo gbogbo farm a wo gbogbo ẹ̀ a wo everything lọ tàbí ẹ lè rí tọ́lọ́dọ́ bẹ́ẹ̀ ni oríṣiríṣi owó wà. a wò pé kó tó yẹ kí Julius jẹ kó jogún rè Julius ò ní débẹ̀. so mo ti kọ tó bá pọ̀ jù o lọ ṣogún sílẹ̀ fún àwọn kan ni abẹ́láńgbà tó kú mélòó lógún ẹ̀ táwọn ọmọ ẹ̀ mọ̀ mélòó ni ò ti parẹ́ táwọn ọmọ ọ̀hún tọrọ dẹ́nsìn
so tó bá ń wówó jù òun ṣiṣẹ́ fún dàbí ẹrú ni òun ṣiṣẹ́ fún àwọn èèyàn jẹ ni torí tó bá lọ kì í ṣe gbọ́ ọmọ ẹ. bàbá àwọn olóṣèlú náà kó gbẹ lónìí náà. Kò yé wọn. wọ́n fẹ́ ní rédíò. Ọkùnrin ìyẹn tẹ̀ kọjá lọ ìgbà tábẹ́ lọ kú kí ló mú lọ. Kí ló mú lọ? Kò mú pa. Abacha ńkọ́? Bí mú pa. Ṣé ó mú kan dání lọ? O ò ní mú kankan lọ. So asán ni wọ́n ti wàhálà sílẹ̀ lásán ni. Ṣé gbogbo tábàtà náà kójọ làwọn kan gbà náà ń pín mọ́ra wọn lọ́wọ́ yìí? Sòkàrà kọ́rọ̀ jọ. So kò sí nǹkan tó wà ní ọ̀rọ̀. Ó bá kọ́rọ̀ jẹ, ó láṣìwèrè, ó ń kọ́rọ̀ jọ. Tí o mẹ́ni tí ó nà. Bẹ́ẹ̀ ni, Bíbélì pé ìtẹ́lọ́rùn ni ẹlòmíì lówó bó ṣe wà kò gbádùn ara ẹ̀ ló pọ̀ jù. Ẹ̀dà nǹkan tó ń kà fún lówó mi kó má jẹ ló pọ̀ jù. Tálẹ́kà dẹ̀ máa jẹ́. Oríṣiríṣi àìsàn tó ń ṣe wọn ló pọ̀ jù. Pẹ̀lú owó tó ń níyẹn oríṣiríṣi àìsàn wọn ò gbádùn ara wọn. Bọ̀ tí wọ́n bá ti ní ìtẹ́lọ́rùn kò síbi tí ò lè ṣe. Bí mo ṣe wà mò ń rìn káàkiri táwọn kan máa rí pé bàbá wòlíì tó wáyé pé mo lọ́rọ̀ mò ń kówó jọ àwọn olè àti máa wá mi kéde kí wọ́n á gbà ní owó yẹn. Bàbá ẹnìkan ti ẹ̀ pè wá wọ́n ní wòlíì yín Faleyimu àwọn abúbúbù kì í bínú kí ló dé. Tó yẹ kí n máa bínú lẹ́kọ̀ọ̀kan. Báwo mo ṣe máa bínú pàtó yẹ pé Ọlọ́run ló rán mi. Ókè lẹ́yìn náà kí n bínú mo fẹ́ sọ fún yín tí ò yé yín ẹni tí ò wúlò lénìí tó bá dọ̀là ó lè ti wúlò ẹni tó pè léyàn tó bá dọ̀là ó lè dọ̀tá ẹ̀ o ẹni tó wájọ́ ọ̀tá ẹ̀ ó lè jẹun ló máa jẹ́ ọ̀rẹ́ ẹ̀ bí láyé ṣe nínú yẹn tó ti yẹn sìn ókè ló fẹ́ máa bínú sí mo bá lè jà ta ló fẹ́ bá ṣọ̀rẹ́ ta ló fẹ́ rí ìgbà tó bá gbogbo èèyàn jà tán ta ló fẹ́ rí. Àwọn tó wá ń pè yín gọ́tán ní ẹ̀dì oníjìbìtì babaláwo bá àjọ sọ pé bóun ẹ ti bí tí àwọn Ọlọ́run àwọn ló fẹ́ ṣèdájọ́ Bíbélì ní ẹ má ṣe dá ẹnikẹ́ni ní ẹjọ́ olóṣùwọ̀n tẹ́ bá wọn ló máa wọ̀n fún yín sọ Ọlọ́run ló fẹ́ ṣèdájọ́ mi àjẹjà wòlíì tó bá ń sọ̀rọ̀ sí wòlíì òun kò gùn lórí ara ẹni torí Ọlọ́run sọ pé Ọlọ́run ló lè ṣe ìdájọ́ wòlíì tí n bá sọ̀rọ̀ nípa wòlíì pásítọ̀ ìjíṣẹ́ Ọlọ́run ló ní kí n sọ o kò sì fẹ́nu yín kì í ṣe fẹ́nu tí n bá ṣe Ọlọ́run agégun fún mi torí Ọlọ́run ló lè ṣe ìdájọ́ wòlíì kí mo sọ fún yín Ọlọ́run tó yàn wọn tó fà wọn ló sọ wọn ló lè ṣe ìdájọ́ wọn ìwọ tó ń ṣe ìdájọ́ wọn tó ń bú wọn iná máa jọ ẹni ẹgbẹ̀yìn ni ọ ẹ lọ kọ sílẹ̀ gbogbo àwọn tí mo ń sọ fún ọwọ́ tí Ọlọ́run ló ní kí n sọ o tọ́lọ́run bá ní kí n sọ nǹkan mi ní sọ tí n bá jà ẹdẹ yá máa mò ń bú wọn lásán ègún yẹn ti máa padà sí ìdílé mi. láì pẹ́ fẹ́nu ara yín lẹ́sìn. bẹ́ẹ̀ ni ègún yẹn máa padà sórí àwọn ọmọ mi bọ̀ tó bá ti jẹ́ Ọlọ́run ló rán ẹ kò sí bẹ̀rù so tèmi bó ṣe rí nìyẹn. Bàbá ìtàn àtàwọn kókó wẹ̀wẹ̀ náà ni pé kí àwọn ará Ondo kí wọ́n kún fàdúrà. Àdúrà ni ti bẹ́ẹ̀ lọ. Wọn náà rẹ̀ ti gbọ́ látẹnu bàbá Faleyimu Olagoroye wọ́n ní ẹ̀yin ará Ondo. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, O2FM Lagos. Bye.